kú dédé àsìkò yìí ẹ gbọ́ àwọn ìròyìn tó jáde láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́bọ̀ Thursday ọjọ́ 18 oṣù keje ọdún 2024 Ẹniọlá Abọ́sẹ̀dé Sàlíù lórúkọ mi. Lórí ọ̀rọ̀ ètò ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́, Ààrẹ Tinubu ti ṣe ìfilọ́lẹ̀ ìlànà à ń tẹ̀lé. Lábẹ́ rẹ̀, ó ní àfojúsùn àti ìlànà náà ní láti ṣàgbékalẹ̀ ètò ẹ̀yáwó náà sórí ìpìlẹ̀ àṣeyọrí. Àwọn akẹ́kọ̀ọ́ tó máa bẹ̀rẹ̀ sáà ètò ẹ̀kọ́ tuntun yóò rí ẹ̀yáwó tí wọ́n gbà lọ́sẹ̀ tó ń bọ̀. Àjọ NEFund ló sọ bẹ́ẹ̀. 1,190 àwọn akẹ́kọ̀ọ́ ló ti fi orúkọ sílẹ̀ fún ètò ẹ̀yáwó náà. Ọ̀rọ̀ lórí àbá ìṣúná oní-tírílíọ̀nù 6.2 náírà, ilé ìgbìmọ̀ aṣòfin ti fi ìwé ṣọwọ́ fún àgbéyẹ̀wò lẹ́ẹ̀kejì. Lábẹ́ rẹ̀, Dickson ṣe ìkìlọ̀ fún àwọn aṣòfin láti má gbé ìgbésẹ̀ tí àwọn aráàlú yóò máa fi bu ẹnu àtẹ́ lù wọ́n. Ilé-iṣẹ́ ìfọpo Dangote ti fìdí ẹ̀ múlẹ̀ pé kò sí ẹnikẹ́ni tó lè pa òun mọ́ agogo tòun lẹ́nu o. Ó tẹnumọ́ pé àjọ IOC ló ń fà á tí àwọn alágbàtà epo fi ń rà á lọ́wọ́n tí wọ́n sì ń tà á lọ́wọ́n. Àṣìṣe kan náà tí ìṣàkóso ẹgbẹ́ òṣèlú PDP ṣe látẹ̀yìnwá ni ìṣàkóso ẹgbẹ́ òṣèlú APC ń ṣe báyìí. Ndume ló sọ bẹ́ẹ̀. Ààrẹ Tinubu ti yan Walton Jack gẹ́gẹ́ bí olórí àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ tuntun. Peter Obi ti sọ ohun tó fẹ́ fún àwọn alátẹ̀lé rẹ̀ lórí ayẹyẹ ọjọ́ ìbí ọdún 63 rẹ̀ tó ń bọ̀. Ọ̀rọ̀ tún bọ̀rọ̀ bọ̀ báyìí o pẹ̀lú bí alága ẹgbẹ́ òṣìṣẹ́ NLC Joe Ajaero ṣe jáde sọ̀rọ̀ pé kí àwọn aṣòfin nílé ìgbìmọ̀ aṣòfin méjèèjì lórílẹ̀-èdè yìí máa gba owó oṣù tó kéré jùlọ kí wọ́n sì máa ṣiṣẹ́ aṣòfin mọ́ iṣẹ́ kó wá wọn. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù obìnrin àgbà ilẹ̀ wa Super Falcons fìdí rẹmi sọ́wọ́ àwọn akẹgbẹ́ wọn láti orílẹ̀-èdè Canada lánàá nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ tó wáyé ní Malaga lórílẹ̀-èdè Spain. Ẹ darapọ̀ mọ́ The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X láti jẹ̀gbádùn ìròyìn lóríṣiríṣi síwájú sí i lójoojúmọ́. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.